kalẹ̀ àkùsílátòrọ̀ ìdìmọ̀ yóò dé gbẹ̀njú aládé ìránṣẹ́ ló sì gbìyànjú láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídé kò kàn lórúkọ oníròyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ti fọwọ́ sí àwọn àtúnṣe pàtàkì lórí òfin ètò ìdìbò àti àpò owó ìgbẹ́kẹ̀lé iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tí òfin náà ti kọjá ìwé kẹta. ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin náà ti fọwọ́ sí ètò ìṣúná ọdún 26 fún olú ìlú Àbújá àti àwọn agbègbè ìgbìmọ̀ rẹ̀. Ìgbìmọ̀ ọ̀sùn kọjá bọ̀ròyìn pé ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin náà tún ṣe àgbẹ̀wò sí ìfọwọ́sí àtúnṣe òfin fún àjọ tó ń ṣe ìṣàkóso ìdánimọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún 2026. ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Jonathan sọ pé òun yóò ṣe ìjíròrò tó jinlẹ̀ bóyá kí òun díje àbí kí òun má díje fún ipò ààrẹ nínú ìdìbò gbogbo ọdún 27. ó ṣèyí ní ìlú Àbújá nígbà tí ó ń gba àwọn ẹgbẹ́ alátìlẹyìn òṣèlú kan tí wọ́n wà lábẹ́ àsíá ìṣọ̀kan fún Jonathan lálejò. Timothy Yusuf ló jábọ̀ ìròyìn. àwọn adarí àti àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ẹkùn ìdìbò àárín gbùngbùn Ìjẹ̀bú ti panupọ̀ yan Honourable Adétòmíwá Adétiléwá gẹ́gẹ́ bí olùdíje kan ṣoṣo ẹgbẹ́ òṣèlú APC fún ipò ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ ní àárín gbùngbùn Ìjẹ̀bú. ẹgbọ́ròyìn náà síwájú sí i. níbi ìpàdé tí ó wáyé ní ilé alága àgbààgbà tó ń gba gómìnà ìpínlẹ̀ Ògùn nímọ̀ràn ní GRA pa Olúnẹ̀yẹ Òkúbóyèjọ kọmíṣánná fún ètò ìṣúná Dàpọ̀ Òkúbádéjọ alága ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde Arówólò Adébọ́lá àti àwọn olóyè ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ni wọ́n ti fa Honourable Adétiléwá kalẹ̀. nínú àtẹ̀jáde kan tí Honourable Adétiléwá fọwọ́ sí, ó ń fi ìmọ̀rírì rẹ̀ hàn sí àwọn olórí ẹgbẹ́, àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn alátìlẹyìn gbogbo fún ìgbẹ́kẹ̀lé àti àtìlẹyìn tí wọ́n fún òun. ó tún fìdúpẹ́ hàn sí àwọn tí wọ́n fẹ́ díje ipò kan náà pẹ̀lú rẹ̀ tí ó sì ṣe àtẹnumọ́ pé gbogbo wọn jẹ́ àwọn tí òun pọ́nlé tí ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú APC ṣe pàtàkì fún wọn. Honourable Adétiléwá tún sọ síwájú sí pé ìyàn kan ṣoṣo yìí jẹ́ ìṣẹ́gun fún gbogbo wa, tí ó sì sọ pé kò sí ẹnìkankan tí ó kùnà, bẹ́ẹ̀ kò sí ẹnìkankan tí ó ṣẹ́gun, gbogbo wa ní aṣẹ́gun. ó sì kéde pé gbogbo àwọn tí wọ́n fẹ́ díje ipò yìí gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan kí wọ́n lè tẹ̀síwájú fún ire ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìmọ̀dájú dátà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìpinnu láti mú ètò ìpín owó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lágbára sí i. bí ìpínlẹ̀ Jigawa ṣe ń gbìyànjú láti bá àwọn àyípadà tuntun tó ń ṣẹlẹ̀ nípa ọrọ̀ ajé àti àwùjọ. bákan náà adarí tuntun ti ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà ní Dùsẹ̀ wá ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn láti mú ìdàgbàsókè bá ilé ẹ̀kọ́ náà. Mohammed Musa Askara ló jábọ̀ ìròyìn. bí àwọn ìgbésẹ̀ tó ń sàmì ọ̀sẹ̀ abẹ́rẹ́ àjẹsára ní Áfíríkà fún ọdún 2026 ṣe ń tẹ̀síwájú káàkiri ilẹ̀ Áfíríkà, àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹ̀ka abẹ́rẹ́ àjẹsára ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń mú akitiyan rẹ̀ lágbára láti mú ìgbélárugẹ bá ìfẹ́ sí abẹ́rẹ́ àjẹsára àti láti ṣe àmójútó abẹ́rẹ́ àjẹsára pàápàá jùlọ ní àwọn agbègbè tí ìtọ́jú ìlera kò fi bẹ́ẹ̀ péye. níbi ìrìn àjò ìpolongo tó wáyé ní ìlú Àbújá pẹ̀lú àkòrí abẹ́rẹ́ àjẹsára ń ṣiṣẹ́ láti ìrandíran, àjọ tó rí sí ìdàgbàsókè ìlera alábọ́dé ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn alábàáṣe míì ṣe àtẹnumọ́ pàtàkì pé ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára àti ìbáṣepọ̀ pẹ̀lú gbogbo ènìyàn ṣe pàtàkì láti dènà ìbẹ̀rù abẹ́rẹ́ àjẹsára àti láti mú ààbò ìlera lédè lágbára sí i. ìròyìn fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé kò kọ́ lórúkọ oníròyìn títí di ọ̀la. ó dàárọ̀ o.